sílùú Ọ̀tà sà kábíyèsí. Ó ṣe mo dúpẹ́. Ẹ ṣé kábíyèsí. Ìlú Ọ̀tà ó jẹ́ lára àwọn ìlú àtijọ́. Tí a bá ń dárúkọ ìlú Ọ̀tà, a máa dárúkọ àwọn ìlú bíi Adó Èkìtì. Ìlú Ọ̀tà ìlúbìnrin ni a mọ̀ sí. Kò sí ẹnì kankan tó máa ní òun tẹ ìlú Ọ̀tà dó. Ìlú Ọ̀tà jẹ́ ìlú àwọn àjẹ́, ìlú àwọn ìyá mi. Nítorí èyí, ìlú Ọ̀tà, tí a bá ń dárúkọ àwọn Ọ̀rúnmìlà, bàbá Ifá, a máa dárúkọ Ọ̀tà. Torí Ọ̀rúnmìlà wá sílùú Ọ̀tà lẹ́ẹ̀mẹ́ta láti wá bá àwọn ìyá pín nípa wípé kò jẹ́ káwọn ọkùnrin kan máa ṣe ilé ayé nílùú Ọ̀tà. Torí pé àwọn obìnrin ló gba gbogbo ẹ̀ kan. Bẹ́ẹ̀ ni, ìlú àwọn ìyá mi ni ìlú Ọ̀tà jẹ́. Kò sí ẹnì kankan tó máa ní òun tẹ ìlú Ọ̀tà dó. Kò sí pé ẹnìkan pàtó báyìí ló tẹ ìlú Ọ̀tà dó. Kò sí, àfàwọn tó ń ṣe ṣeréṣeré ní ayé ìgbàlódé ń sìn tán wá ní èèyàn kan sọ́lọ̀ kan ló wá sílùú Ọ̀tà. Ìlú Ọ̀tà dẹ̀ ti wà tipẹ́. Tẹ bá wo inú Odùfá, tẹ bá ti wo àwọn àkáǹtì Ọ̀rúnmìlà sọ nípa àwọn ìlú tóun dé, àwọn nǹkan tóun gbé ṣe. Gbogbo ìlú tí Ọ̀rúnmìlà ò bá ti sọ pé òun dé, òun ṣe báyìí, àwọn ìlú yẹn ni ìlú ìgbàlódé. Làwọn ìlú ìsìn nìyẹn. Ṣùgbọ́n ìlú Ọ̀tà ń ṣe irú ìlú yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé láyé Ọ̀rúnmìlà ó ti wà even kí Oòduà gan tó dé. Ìyẹn mo ṣe ń sọ fún yín, mo dẹ̀ fi ń dá yín lójú pé kò sẹ́ni kankan tó tẹ ìlú Ọ̀tà dó. Kò sí ẹnì kankan tó tẹ ìlú Ọ̀tà dó. Kábíyèsí, kó tó di wípé àdọ́dọ̀ yín, ṣe mọ̀ wípé wọ́n ní baálẹ̀ ló labúlé, àmátàbúlé àti ìlú wọn lọ́ba lónìí. Kábíyèsí o, kábíyèsí. A ti kọ́kọ́ dọ́dọ̀ àwọn ọba aládé tó jẹ́ wípé wọ́n wà lábẹ́ ìṣàkóso yín gangan, bíi Olúkọ̀tún Ọ̀tún Ọ̀tà àti dọ́dọ̀ Orúba. Wọ́n wá wò wípé ní gbogbo àwọn ìlú tá a ti dé yìí, àti rí wípé àwọn ọba kan lórí ètò yìí náà, àti dọ́dọ̀ ọba wa Aláké tìlú Ẹ̀gbá, àti dọ́dọ̀ Olówu ti Òwu Kingdom, káàkiri báńbáwọn. Ọ̀tà ṣe wá jẹ́ tó jẹ́ wípé àwọn èèyàn èmi lè sọ bóyá nítorí pé bẹ́mi ṣe ń wò ní, ó dàgbà tí wọ́n bá fojú kéré Ọ̀tà, òun ló sì ní àwọn ọba tó jẹ́ pé ọba sì jọba lórí àwọn ọba. Lórí bóò ni kábíyèsí, bóò ló ṣe jẹ́ gangan tó fi jẹ́ wípé ọba wà lórí àwọn ọba. Ní ayé àtijọ́, ọ̀nà mẹ́rin ni ìlú Ọ̀tà pín sí. Ọ̀nà mẹ́rin. Ẹ máa ń gbọ́ Ìjànà, Òde ní, Orúba, ó di méjì, Ọ̀tún àti Òsì. Àtòsì, ó di mẹ́rin. Ní ayé ìgbà yẹn, olóyè ọlọ́tà ni gbogbo wọn. Ṣùgbọ́n nísìnyí, nígbà tuntun ti dé, ni ìjọba wa sọ wọ́n di ọba. Ìjọba ló sọ wọ́n dọba. Ìyún ṣé ìjọba ti sìn àbí gómìnà tàná? Gómìnà tàná. Gómìnà Ìbíkúnlé Amósùn tàná tó ra àríkà. Àmọ́ ìgbà náà ló fi ń jà wá lẹ́nu, ló ń ṣe wá ń kàyéfì pé ọba jẹ́ wá jẹ́ lábẹ́ ọba. Baálẹ̀ la mọ̀ tí wọ́n máa ń wà lábẹ́ ọba. Tẹ́ bá wo history wọn, in those days, Ìjànà jẹ́, nígbà yẹn Ìjànà gan, Ìlárò tẹ́ ń wò yẹn ó wà ní under Ìjànà nígbà yẹn. Ìlárò tẹ́ ń wò nígbà yẹn, Igbó Ajé Ọlọ́tà ni wọ́n ń pè é. Ìlárò kan náà. Ìlárò tẹ́ ń wò yẹn, Ìjànà gangan ló ń supervise Ìlárò nígbà yẹn. A jẹ́ wípé ìlú Ọ̀tà fẹ̀. Ó fẹ̀, ó tóbi. Under Ìjànà ní gbogbo
tẹ́ bá lọ ka ìwé Professor Banji Akíntóyè àtàwọn ìwé ìjìnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ nípa Ọ̀tà sí. Ẹ ṣé gan ni kábíyèsí, ẹ ṣeun gan ni. Ó tiẹ̀ èmi wá wò ibi àbí ṣé nítorí gbogbo bí ta bá ti dárúkọ báyìí pé ọba wa kábíyèsí ọba wa Láńlẹ́gẹ o Ọ̀tà bákan àwọn èèyàn ṣe kiri kábíyèsí ọba nù ṣé kí ni ẹ fi ẹ má bínú kábíyèsí o ṣé ó yàtọ̀ bí wọ́n ṣe ń jọba ní ilẹ̀ Ọ̀tà ṣé ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń jọba níbòmíì ni ló fi dàbí ẹni pé àwọn èèyàn kó giri pé ọba nù. Èmi ò mọ̀ ṣùgbọ́n nǹkan tí ó dá mi lójú ni pé ìlú Ọ̀tà tó ṣe jẹ́ ìlú àtijọ́ àwọn nǹkan wa a ṣì mú dání a dẹ̀ ṣì ń lò a dẹ̀ ṣì ń ṣe bó ṣe yẹ ká máa ṣe. Kò sí pé wọ́n ń fòṣèlú jọba. Kò sí òṣèlú nílùú Ọ̀tà. Kò rújú. Nítorí Ifá làwa máa fi ń jọba Ifá ló máa sọ ọ̀nà bá ṣe máa tó. Èyí tí mò ń wí gan-an lọ tí mò ń wí nù torí ẹlòmíì á sọ pé orí Ọ̀tà ọba nù ní ó ti dà á jẹ́ pé ẹ fẹ́ gbé wa páànù ká lọ sí ìlú Ọ̀tà kábíyèsí ẹ ṣé gan ni tẹ́ gbà wá lálejò. Ẹ wá jẹ́ kábíyèsí mo fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín gangan fún àwọn aráalé kó tó di wípé a tẹ̀síwájú. Èmi ni ọba Adeyemi Obalanlege olota ti ìlú Ọ̀tà. Ti ìlú Ọ̀tà ẹ ṣé gan ni kábíyèsí mo sọ fún yín ẹ̀yin aráalé wípé ẹnu oníkan báyìí láti gbọ́ pọ̀n ọba wa náà ti kí yín náà ti dárúkọ wọn. Kábíyèsí kí lẹ rí sí torí mo rí pé kò sákòókò púpọ̀ kí lẹ rí sọ̀rọ̀ àwọn ọba tó jẹ́ wípé wọ́n ń súnmọ́ àwọn olóṣèlú àwọn ọba kan wà tó ń fà sẹ́yìn sáwọn olóṣèlú èwo lẹ́yìn fì sí ń bẹ ìwà apá abúlé fì sí ń bẹ àti pé kí ni ìdí tẹ́ fi wà lápá bí tẹ́ wà kábíyèsí. Ṣe rí bí ìlú ṣe rí sìn mi ò sọ ní ayé ọjọ́ sí o bí ìlú ṣe rí sìn ọba ò lè ṣe kó má bá àwọn olóṣèlú sọ̀rọ̀. Ọba ò lè ṣe ká má bá jọba ṣe. Nítorí ìdàgbàsókè ìlú ó ṣe kókó fún ọba ní ayé ìsìn nítorí bẹ́ẹ̀ ọba bá olóṣèlú sọ̀rọ̀ ṣùgbọ́n oko jẹ́ ti bàbá kó má láàlà. Kábíyèsí o kábíyèsí. Nítorí ó ní ibi tí ọba láti ṣe òṣèlú yẹn dé. Pé olóṣèlú wá kí ọba láti gbà lálejò. Torí ọba ló ní tonílé tẹlẹ́mù. Ṣùgbọ́n kí ọba wa jẹ́ òun lọ tọrọ owó lọ́wọ́ olóṣèlú. Kábíyèsí. Ìyẹn ò bójúmu torí ní gbọ́dọ̀ forí adé gbolẹ̀. Ibo ni ó fi tí ọjọ́ iwájú tóun máa advice olóṣèlú yẹn ibo ló tọ́jú ẹ̀ sí. Nígbà tó bá ti jẹjẹkújẹ kò ní lè sọ̀rọ̀ mọ́ kò sáyé ọ̀rọ̀ mọ́ tó bá ti jẹ dodo wọn ní lè sọ dodo. Nǹkan tí ń ṣe yẹ kí ọba ó ní bus stop nìyẹn. Kó ní gbèdéke ibi tí wọ́n máa súnmọ́ àwọn olóṣèlú mọ́. Kábíyèsí ẹ ṣé gan mo dúpẹ́ a jẹ́ wípé ibi tẹ́yìn fi sí ẹ̀yin ò súnmọ́ wọn ni àbẹ́yìn súnmọ́ wọn. Mo súnmọ́ wọn bọ̀ súnmọ́ wọn tí mo súnmọ́ wọn ni nípa ìdàgbàsókè ìlú Ọ̀tà ṣùgbọ́n lẹ́yìn yẹn lùgbọ́ kó léṣèlú kan ní ọlọ́tà wa tọrọ owó lọ́wọ́ àbí mo gbé bùkátà wa tí n bá máa gbé bùkátà lọ bùkátà ìlú mi nípa development. Ìdàgbàsókè. Ṣùgbọ́n olóṣèlú kan lè wá ní mo wá tọrọ owó ni mo wá fẹsẹ̀ rálẹ̀. Àní gbogbo wọn bá jẹ́ sárúkọ ọlọ́tà báyìí gbogbo wọn ọba nù
kábíyèsí o ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣeun kábíyèsí ẹ wá jẹ́ ká sọ ọ̀rọ̀ tó kàn yín gangan fúnra yín tí kábíyèsí ò bá sí ní ààfin ẹ dákun kí làwọn nǹkan míì tí kábíyèsí ń ṣe àbó láwọn eré ìdárayá kan tẹ́yin gangan fúnra yín ṣe tẹ́ fi mára jí pépé irú eré ìdárayá wo lè fẹ́ràn láti máa ṣe torí gbogbo àwọn ọmọ ọ̀tá ò fẹ́ máa gbọ́. ọmọ pé mi máa ń gbá table tennis ó ń gbá table tennis dáadáa tí mo gbé sí gym nílé nígbà tí rẹ́ni tí àjọ máa gbá table tennis mo dẹ̀ ní àwọn keep fitness ní weight gbogbo ẹ̀. tẹ́ fi mára jí pépé. àti bẹ́ẹ̀ ni pé mo dẹ̀ tún ṣì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́. ẹ tún ṣì ń kẹ́kọ̀ọ́ kábíyèsí. mo ń kọ́ àwọn. ok ẹ ń kọ́ wọn ẹ tún láwọn akẹ́kọ̀ọ́ tẹ́ ẹ ń kọ́. ní yunifásitì bẹ́ẹ̀ ni nítorí professor ni mi jẹ́ professor nínú iṣẹ́ oníròyìn. ẹ wá ní ìlànà kí n pa. àwọn iṣẹ́ tèmi ti ń ṣe tẹ́lẹ̀ nílùú yìí kí n tó lọ sílùú òyìnbó mo dẹ̀ tún ṣe nílùú òyìnbó mo dẹ̀ tún padà síbí mo tún ṣì ń ṣe ní nǹkan àwọn ọmọ nípa iṣẹ́ ìròyìn Present University ní ìlú Abẹ́òkúta. ẹ̀yin aráalé ẹ lè má rojú mi àmọ́ mọ̀ pé mo gbóhùn mi ṣe ti ń gbọ́ kábíyèsí wa báyìí ẹ ti rí pé ilé gangan ni mo wà báyìí ilé ni mo wà nítorí náà kábíyèsí kò sí bó ṣe fẹ́ jẹ́ mo mọ̀ pé àwọn èèyàn ń dúró dè yín á bí yín láwọn ìbéèrè kan sí kábíyèsí ẹ dákun nípa ọ̀rọ̀ ìlú Ọ̀tà náà ní pápápá àwọn ọdún wo gan ni wọ́n ń ṣe nílùú Ọ̀tà tó jẹ́ wípé ó yẹ kí àwọn ọmọ Ọ̀tà káwọn náà máa mọ̀ báyìí àwọn ọdún wo gan náà ń ṣe nílùú Ọ̀tà tó jẹ́ pé ó kan pa ẹlòmíì gan lè tà tí òkè òkun wálé. ọdún pọ̀ nílùú Ọ̀tà pàápàá ọdún ìṣẹ̀ṣe ṣùgbọ́n èyí tó jẹ́ gbòógì tá à ń ṣe ní ti ọmọ Ọ̀tà tí ó jẹ́ àtàjẹ́ ọmọ Ọ̀tà tá tún ti extent tó tún jẹ́ ọmọ gbogbo ọmọ Àwórì sí ìyẹn ni ọdún Ìgànmọ́dẹ cultural festival. Ìgànmọ́dẹ cultural festival ọdún ìṣẹ̀ṣe ti Ìgànmọ́dẹ tó ẹ ṣe kábíyèsí àwọn bíi eégún kọ́. ní wíìkì yẹn àwọn eégún máa jó ọ̀sẹ̀ kan lẹ fi ń ṣe. ọ̀sẹ̀ kan ni ṣùgbọ́n a máa ń ṣe ọdún eégún náà o ọdún eégún wa Ifá la máa ń dá tó máa sọ ìgbà tá a máa ṣe ṣùgbọ́n ó máa ń tó bíi ọdún 5-3 síra wọn ọdún eégún nílùú Ọ̀tà kì í ṣọdọọdún. ìṣọdọọdún. torí mo sọ fún yín ìlú Ọ̀tà ìlú ńlá ni ìlú tó dẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ṣe gan-an ni à ń ṣe ọdún Ògún náà à ń ṣe ọdún ìṣẹ̀ṣe náà ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a tún ń ṣe ọdún ìta ọba. ìta ọba. ìyẹn ìjọ kejì ọdún Iléyá. ṣé kìí ṣe bí ojúde ọba níjẹ̀bú àbí bò. ó súnmọ́ ó fẹ́ fara pẹ́. ó pọ̀ tí a máa ń ṣe nílùú Ọ̀tà. kábíyèsí ẹ̀yin aráalé ṣe ti ń gbọ́ òun lẹ ti ń gbọ́ òun orí adé lẹ́tọ̀ ètò lórí adé lórí Canada mọ̀bù Nàìjíríà bọ̀ ìtọ́ ẹ̀fẹ̀ fẹ́yìn tẹ́yìn tẹ́ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọba wa kábíyèsí ọlọ́tà àti Ọ̀tà Láwórì kingdom káàfàtà ní tilé toko àwọn náà wà lórí ìjókòó báyìí Obalanlege bó tí wọ́n ti dárúkọ gbogbo yín ẹ̀ ti mọ̀ ní yàtọ̀ àì ti sọ fún yín lọ́sẹ̀ tó kọjá wípé bó ti lè wù kó rí kò sí bó ṣe fẹ́ jẹ́ gbogbo yín tẹ́ ti ń béèrè wípé bó o ní Ìtànú Ọ̀tà lẹ fẹ́ gbọ́ gangan lẹ́nu kábíyèsí àti gbé oríṣiríṣi àwọn ọba wa nílùú Ọ̀tà lẹ́nu kábíyèsí gangan lẹ fẹ́ káwọn náà sọ̀rọ̀ lórí rédíò kan bẹ́yìn ọmọ Ọ̀tà sọ̀rọ̀ tó gbogbo Àwórì kí ti gbé ó gbére o kábíyèsí náà lẹ ń gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ kábíyèsí oúnjẹ wo gan ni wọ́n á fẹ́ràn jù nílùú Ọ̀tà ẹ lè sọ wípé oúnjẹ wa gangan lélẹ̀.
iyán kókò. Iyán kókò jẹ́ lára àwọn gbòógì oúnjẹ tí à ń jẹ, àti kókò àti ẹ̀bà. àtẹ̀bà. Àwọn oúnjẹ wa. Ẹ ní ọbẹ̀ kan pàtó wípé ọbẹ̀ báyìí ni ọbẹ̀ àwọn Àwórì. Wọ́n ṣe ọbẹ̀ gúre, à ń jẹ ọbẹ̀ gúre dáadáa. Mo rò A pé dẹ̀ àwọn tó ń Ẹ̀gbá fi náà kókò máa ń náà jẹ a tó fi ń síbẹ̀. So gbogbo oúnjẹ Yorùbá náà ni ẹ ń jẹ à ń jẹ nílùú Ọ̀tà. Ṣùgbọ́n oúnjẹ wa tó tún jẹ́ bí ẹran tá à ń jẹ ẹran ọ̀gbẹ́, àwa fẹ́ràn ẹran ọ̀gbẹ́ gan ní Ọ̀tà. ìlú Ọ̀tà. Kábíyèsí o, kábíyèsí ẹ ṣé gan ni. Kí kábíyèsí tó wá dórí àléfà bàbá o, ǹjẹ́ kábíyèsí ti rówó tẹ́lẹ̀ pé máa jọba? Kò sí lára sínú àjẹ́ndà àníyàn mi pé mo fẹ́ jọba, ṣùgbọ́n bọ́lọ́run ṣe ló máa rí nìyẹn. Kò tiẹ̀ sí nínú gbogbo tẹ́ ẹ̀ ń rò rárá. Nítorí èmi ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìwé yunifásitì, so mi ò tẹ̀ rò lọ síbẹ̀ rárá. Kábíyèsí ṣe mọ̀ pé ẹ̀yin ni ọ̀gá olùkọ́ àgbà gẹ́gẹ́ bí pòfẹ́sọ̀ tẹ́ ẹ jẹ́ tí màá kọ́kọ́ rí wípé ẹ mú ti ìṣẹ̀ṣe mọ́ ti gbàlódé. Nítorí ṣe rí téèyàn ò bá mọbi tó ń bọ̀ kò lè mọbi tó ń lọ. Gbogbo àgbáyé, ìlú òyìnbó tẹ́ ń rí yẹn, tọ́wọ́n bá mọbi tó ń bọ̀ ni wọ́n ní mọbi tó ń lọ. So nílùú Ọ̀tà tá a bá mọbi tá a ti ń bọ̀, báwo la ṣe fẹ́ mọbi tá a ń lọ, báwo la ṣe fẹ́ mọ bí a ṣe jẹ́. So ìṣẹ̀ṣe ló fi bí wa, wọ́n fi àgbo wẹ̀ mí. Ìgbà tí mò ń dàgbà mo rántí pé gbígba ọ̀rọ̀ eyín kéyín má bàa dà mí láàmú, ó ní àdó tó so mọ́ mi ní ọrùn. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, tá a bá bímọ tí ò bá tètè rìn, ó ní ìlẹ̀kẹ̀ àbí nǹkan tó máa so mọ́ nídìí. Gbogbo àwọn nǹkan yìí láti sọnù, ṣùgbọ́n wọ́n wúlò fún wa gan. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ àgbà, àwọn amòye, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kábíyèsí, ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ gbogbo eléyìí nù. Ìmí ìgànnù wọn wá fẹ́ jọba, wọ́n pàṣẹ tì ní, tàbí kan sọ fún ọba pé ẹjọ́ ẹ̀yin ẹ lọ mọ ìjọba yín, ilé san mí jùjòyè lọ, káwọn sì mọ ṣiṣẹ́, wọ́n wò páwọn ò lè papọ̀, bó gan lẹ́yìn ṣe ń ṣe. Àfi tán bá bí sílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó bá bí sílẹ̀ yìí àbòsí ló ṣe. Tó bá nóhun ò mọ̀ nípa kìíní àbóhun ò fẹ́ sí mọ́, àbòsí ló wà ń díẹ̀. Àbòsí ìyẹn lẹ ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọba tó ń pa wọ́n bíi adìyẹ. Àbòsí ló wà ń bẹ̀. Ìbéèrè tí mo fẹ́ béèrè náà lẹ ti mú mẹ́nu kábíyèsí, kí wàá lè rò pé wọ́n lè ṣe sí ṣé Yorùbá gangan ni ká dìde ni, gẹ́gẹ́ bá a ṣe sọ wípé àṣà wa lèdè Yorùbá, ìṣe wa ni kò gbọdọ̀ parun, ṣé Yorùbá ni kó dìde ni àbọ̀wọ̀ ìjọba ló wà? Torí eléyìí ti ṣe páwọn èèyàn lásán ọba là ń sọ̀rọ̀ yìí. Eléyìí ò sí lọ́wọ́ ìjọba, ó wà lọ́wọ́ ìlú gangan ni. Kí ìlú tó jọba, kan tó fèèyàn jọba, kọ́kọ́ tẹ Ifá wò, kọ́kọ́ béèrè lọ́wọ́ Ifá pé báwo ni, ọ̀nà wo ló yẹ ká gbà, ta ni ọba tọ́ sí, tìlú òròjú tí ó túbà, kì í ṣe owó ló fi ń jọba, kì í ṣowó náà fi ń jọba kábíyèsí. Ojú àti owó èèyàn ló máa kú. Ṣùgbọ́n tá a bá ti gbéṣẹ̀ tó yẹ ká gbé, ẹ̀yẹn náà lẹ́ ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó dáa ká padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀, báwọn ìyá wa, àwọn bàbá wa ṣe ń ṣe lọ́jọ́ ìjọ́un, ká má bàa sọnù. Ká tó sọnù, ìṣe kábíyèsí. Láì ní fẹ́ darúkọ kankan kábíyèsí, ẹ má bínú, mò ń sáré gé pépèpé ni, èyí náà mọ̀ pé iṣẹ́ wa yìí tó yẹ kó gùn ni, àmọ́ mò ń gé pépèpé. Kábíyèsí, nípa ọ̀rọ̀ tá à ń sọ yìí náà ni, ẹ̀yin náà mọ̀ mí ní fẹ́ darúkọ ipe ọba kan wà nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire,
tó lòun ti da gbogbo ìṣẹ̀ṣe nù, gbogbo òrìṣà wọ́n ti dànù, àwọn ò ṣe mọ́, òrìṣà ò jẹ́ nǹkan kan, àwọn ò ṣe kankan mọ́. Kábíyèsí, kí lẹ rí sírú irú ìwà bẹ́ẹ̀, àti wípé ṣé kìí ṣe wípé wọ́n ń fi ọjọ́ ọ̀la ìlú ọ̀hún, ṣé kìí ṣe pé wọ́n fi ń tàfàlà? bó pẹ́ bóyá wọ́n padà sí ṣẹ̀ṣe. Wọ́n á tún padà bẹ́ẹ̀. ẹ lọ kọ́lẹ̀. Ẹni táwọn wí mọ̀ dánú mọ̀ ni. a ní kẹ́ ẹ lọ kọ́lẹ̀. Wọ́n padà sí ìṣẹ̀ṣe làgbà. Kábíyèsí, ẹ ṣé gan ni kábíyèsí. Bó wà láàrin àwọn olóyè yín kábíyèsí, bó ní àárín àwọn olóyè yín àtẹ̀yin? Torí bàbá ti jẹ́ ọ̀dọ̀ ọba mi, wọ́n ní tó Ọlọ́run nìkan ní mẹ́tíǹsì òun, àwọn tó jẹ́ téèyàn ó jẹ́ téèyàn, àwọn kan náà ṣe. Bó ní àárín ẹ̀yin àti àwọn olóyè tí yín kábíyèsí? Àbí òkèèrè náà ti ń wo kábíyèsí pé àárín wa dán mọ́ràn. Àwọn olóyè mi wà ní ibi tá a ti fẹ́ ṣèpàdé nísìn, àwọn ló ń dúró dè mí. Lára àwọn náà ló wọlé, ìyálóde ló dúró lẹ́ẹ̀kan, ọ̀dọ̀tà ló wá náà tó tún yọjú nísìn, so wọ́n dúró dè mí. Àárín wa ó dán mọ́rán. tó ẹ̀yin aráalé, òun lẹ ti gbọ́ kábíyèsí tí wọ́n sọ ohun. A ní fẹ́ gbà wọ́n lákòókò púpọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá, tẹ́ bá ń wo kábíyèsí wa lọ́wọ́lọ́wọ́ báyìí, ọlọ́ta àti ìlú Ọ̀tà Àwórì Kingdom káfọ̀tà. Àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì Adamugu 93.1 FM lónìí tí ṣọjọ́ àbámẹ́ta. Ẹ máa fi àwílé tiyín tàbí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ sọ pátápátá ẹ máa jùúlẹ̀ sójú òpó bí tẹ́ bá ti ń wò wá àbí tẹ́ bá ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Á tún padà wá torí mo rí pé kábíyèsí ṣe nǹkan jù. Kábíyèsí ẹ dákun, á padà wá torí àwọn ọmọ Ọ̀tà wọ́n ti ń pè kí ló ṣẹlẹ̀ sí Èkó, ẹ fẹ́ lọ sọ́tà ní kí la ṣe fún yín. Mo ní dà máa lọ sọ́tà, kò sí ní tó fi ń ṣèyàn. A sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí wa tó jẹ́ wípé wọ́n gbà wá lálejò. Kódà ọwọ́ kan báyìí tí mo ti kàn sí kábíyèsí ti ní ó dà kò burú, ó fi hàn pé lóòótọ́ akọ́ṣẹ́mọṣẹ́ tán tún jẹ́ olùkọ́ni nínú ìgbóhùnsáfẹ́fẹ́, nínú ọ̀rọ̀ ìròyìn, nínú ẹ̀kọ́ ìròyìn. Òun ni kábíyèsí wa. Ẹ ṣé gan ni kábíyèsí. Aminat Pópóọlá òun lorúkọ tèmi. Kí n tó wá máa lọ, kábíyèsí, ní gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri yìí lákòótán, kábíyèsí, kí lámọ̀ràn tẹ́ lè gba ìjọba? Àmọ̀ràn tí máa gba ìjọba ní pé gbogbo nǹkan tó ń ṣe yìí kí ó bá lè dá, kí ọjọ́ ọ̀la wa kó bá lè dá ni. Ṣùgbọ́n àwọn aráàlú lèmi fẹ́ gbà lámọ̀ràn. Gbogbo wa la jọ jẹ ìgbádùn yẹn nígbà tó ń dá. Ṣùgbọ́n eléyìí tí ìjọba ń ṣe yìí, kí ó bá lè dá náà ni, kí a má bàa parun, kí ebi má bàa pa wá. Ṣùgbọ́n tá a bá fẹ́ kí ọjọ́ ọ̀la wa kó dáa, a láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Nítorí gbogbo bí ìlú ṣe lè yìí lórí ọrọ̀ ajé wa, àwọn kan ló ti bàjẹ́. Àwa náà ò dẹ̀ lè sọ pé àmọ́ nísìnyí nígbà tí gbogbo ẹ̀ délẹ̀. Àwa náà wà lára àwọn tí a jọ jàǹfààní ẹ̀ nígbà náà. So nígbà tí gbogbo ẹ̀ tún lè yìí náà, ẹ jẹ́ a jọ ṣe ká dúró ti ìjọba kí ọjọ́ ọ̀la wa àti tàwọn ọmọ wa kó bá lè dá ni. Kábíyèsí láti jẹ wọn mọ́ nínú oyún tó àti jẹ sàárì báyìí àwẹ̀ là ń gbà, gbogbo ẹ̀ pátápátá òun ni yóò dà. tó kábíyèsí, ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Ọ̀tà Àwórì pátápátá ní tilé tó kó níbi tí wọ́n bá ti ń gbọ́ yín báyìí, tí wọ́n bá ti ń gbọ́ yín báyìí, àti Nàìjíríà lápapọ̀. Àti gbogbo ọmọ Àwórì àti ọmọ Ọ̀tà àti gbogbo ọmọ Yorùbá àti Nàìjíríà lápapọ̀, a máa dá fún yín o. Àṣẹ. Gbogbo bílù ṣe lè yìí kò ní lè mọ́ wa. Àṣẹ. Ọlọ́run a máa gbé wa ká láàánú. Àṣẹ. Lágbára Ọlọ́run àní jáde lékú lọ́wọ́. Àṣẹ. Àdẹ̀ ní kábàámọ̀ Àṣẹ. pé wọ́n ṣe bí wa sí ilẹ̀ Nàìjíríà. Àṣẹ. Lágbára Ọlọ́run ire ló máa jẹ́ o. Àṣẹ. Àṣẹ. Bẹ́ẹ̀ tí wí ló máa rí kábíyèsí, bẹ́ẹ̀ tí wí ló máa rí, èyí ẹ̀wì yẹn àárọ̀ mọ́ o, bẹ́ẹ̀ tí wí ló máa rí.
so kábíyèsí ẹ ṣé gan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín iléeṣẹ́ Adámimógo 3.1 FM lórúkọ àwọn lọ́gàá pátápátá pàápàá jùlọ ẹni tó jẹ́ alákòóso gbogbogbò lọ́wọ́lọ́wọ́ báyìí níléeṣẹ́ Adámimógo 3.1 FM Délé Bámidélé Adéyanjú àwọn náà ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ náà sì ni olóòtú ètò yìí Adékẹ́yẹ Emmanuel Adékẹ́yẹ Ayọ̀ àwọn náà ní kí n dúpẹ́ lọ́wọ́ yín èmi Aminat Pópóọlá náà mo ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kábíyèsí ẹ ṣeun wa gan ni o kádé pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o kí ẹranko ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ ṣe gan ni kábíyèsí lókèlè odò ní aráalé òun lẹ ti gbọ́ wọn á mọ̀ bí ọbẹ̀ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwọ́ tó bá ní kémi àti yín mọ́bọ̀ láàní dé bá títí di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ìlú tá a bá tún lọ á tún máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ ẹ fẹ́ mọ ìtàn ìlú yín tó ní ṣókí ni kábíyèsí ti sọ fún wa wọ́n ì ti sọ òwe tá a lọ kà fún wa ẹ̀yin ẹ ṣáà fọkàn balẹ̀ ó dàbọ̀.